mo kí bàbá wa Adéwọ̀lú Látẹ̀dá kábíyèsí o mo kí yín o kábíyèsí ò lè wọ́ fìlà kí n wọ́ fìlà màá ní láti bá fìlà mi sínú gbó kábíyèsí ò lè lágbo kí wọ́n lo ilẹ̀kẹ̀ ẹbí náà lágbo kí n lo ilẹ̀kẹ̀ bó ti jẹ́ pé agbo yìí wọ́n $20,000 ni mo rà màá ní láti jù ú dànù kábíyèsí wọ bàtà kábíyèsí ò lè wọ bàtà kí n wọ bàtà ó ẹ̀dọ̀ta lórí ibi bàtà ìbúṣì ni ẹ máa kó lọ kábíyèsí ò lè wọ ṣòkòtò kí n wọ ṣòkòtò láyé kábíyèsí ṣé kí n bọ́ kábíyèsí ló máa dáná kábíyèsí jẹ́ kí n bọ́ ọ̀sà kábíyèsí ní kí n má bọ̀ gbogbo ọmọ ọ̀bàdàn tó wà ń bí ẹ bá mi fọ́ ọlọ́run ní àtẹ́wọ́ dáadáa Ìbàdàn ní ìlú tó dáa jù ní gbogbo Áfíríkà ẹ má bínú o torí pé Yorùbá Ìbàdàn àti Ọ̀yọ́ Ẹ̀gbọ́n àti Ifẹ̀ Yorùbá tó ń dípọ̀ dáadáa ní ẹ̀gbọ́n tá a bá fẹ́ ka Báíbù ní èdè Ìjẹ̀ṣà ẹni ò kò ṣeé kà ṣùgbọ́n tá a bá fẹ́ kà lédè Ìbàdàn ó ṣeé kà dáadáa yẹn ará Ìjẹ̀ṣà ẹ má bínú o ẹ̀gbọ́n ẹ̀yin tá a bá fẹ́ ka Báíbù lédè Ìjẹ̀bú kò ṣeé kà dáadáa báwo la ṣe fẹ́ kà á ṣùgbọ́n tó dé Ìbàdàn ní jẹ́ nǹkan kan ó sì ṣe Ìbàdàn nìyẹn ẹni ò Jésù sì débi òkú Lásárù èdè Ìbàdàn nìyẹn Jésù ní Lásárù jáde wá ẹni tó kú náà sì jáde ẹ bá fún Ìbàdàn ní àtẹ́wọ́ kọ́ jẹ́ pé Ìjẹ̀bú la fẹ́ fi ka Báíbù wàhálà lè ṣẹlẹ̀ báwo la ṣe fẹ́ kà ó sì ṣe Jésù dẹ́gbọ́kù Lásárù o Jésù fúnra wọn ti pa ọ̀rọ̀ olùkọ́ lóṣù òkúrẹ́ náà kọ́ ní òkú Lásárù kọ́ wọ́n lọ jẹ́ èdè Ìjẹ̀ṣà ẹ̀yin Ìjẹ̀ṣà náà nínú èdè Ìjẹ̀ṣà báwo la ṣe fẹ́ kà níbi náà bẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ ni Jésù bẹ́ẹ̀ débi òkú Lásárù ọ̀rẹ́ mi yẹ́sì ọ́ wọ́n ti pa Lásárù ṣọ̀pọ̀nà láàpá ẹ bá ń kọ́ ẹjẹ́ àwọn bàtà bíi bíbá ìgbóná kò sí bá a ṣe máa rántí Ìbàdàn bá a ní rántí lé Síkírù Àyìndé Barrister gbogbo ọmọ Ìbàdàn ẹgbẹ́ tọwọ́ fún Ọlọ́run Ìbàdàn tí Àyìndé Barrister bá wà láyé onípa tó máa kó ẹ̀gbọ́n gbogbo olórin lórí bó ṣe ń kọrin Àyìndé Barrister tó bá wà ní agbo nígbà tí owó ò tí ì dé oní bó ṣe ń kọrin nígbà tí owó dé oní bó ṣe ń kọrin nígbà tí owó ò tí ì dé ẹni ò Àyìndé Barrister bá onílù ẹ̀yin bá mi sọ fún ọkọ lùlù aláìyẹ pé Síkírù Àyìndé Barrister lọ́wọ́ yìí Dr. Síkírù Àyìndé Barrister ọmọ Agbájélọlá àwọn olórin kàbá yìí wọ́n lè nígbàgbọ́ wípé pẹ̀lú ìyọ̀dọ́ lọ ẹ̀ gbádùn orin ọ̀hún káàkiri Dr. Síkírù Àyìndé Barrister. Àwùjọ bíi láàyè nínú ṣe tọ́ni ìròyìn bísímì láàyè ràmọ́ ní ìròyìn ẹ̀gbọ́n gbé Barrister ẹnìkan ṣe Barrister bá sáré ọmọ tó bá ní bàbá àwọn ọ̀la Ìbàdàn rọ́pọ̀ ọni tó ní bàbá àwọn lọ́wọ́lọ́wọ́ bàbá màmá wà fún lẹ́sìn ọ̀rọ̀ yìí sùúrù ọmọ wọn sùúrù ọ̀ṣọ́ ni o. Barrister ní lógo ẹ̀gbọ́n ẹ̀ mọ̀ pé òun ni Mr. Fuji nǹkan tẹ máa gbọ́ ní pàtí mi ní aago Barrister omire náà àkọ́kọ́ máa gbọ́ ẹni bàbá wa mi dé lọ́dọ̀ àlùbá mi Àyìndé omire a máa dún kọ́ńkọ́ ìyá àlù a máa sọ òun bọ̀ lọ́nà a máa ṣe àlùbá Àyìndé ẹni lù. Kọ́lẹ́sì sọ fún wọn kọ́ lùlù Barrister wá sínú ayé yìí o Barrister lélẹ́yìí o alábà àwọn ẹ̀ṣẹ́ o wà ó báyìí ń dé ohun àwọn ẹ̀ṣẹ́ o wà ó báyìí ń dé ohun àwọn ẹ̀ṣẹ́ o wà ó báyìí dé nílé bí orin bá wá gun Barrister ẹ máa gbọ́ agbára kẹ́rẹ́kẹ́ abẹ́rẹ́kùnlé ni ọmọ gbẹ́dẹ́ lọ́la madu. Thank you very much kábíyèsí o látàrọ àníkẹ́ lùlù ẹ̀gbọ́n olórin kan náà wà ọmọ Barrister ní K1 the ultimate nígbà tí ó ti lọ́wọ́lọ́wọ́ ní bó ṣe kọrin ọba gbọ́ wọ́n gbẹ gẹ́gẹ́ pẹ̀lú àtẹ́wọ́
nígbà tí owó dé lọ́wọ́ K1 the old space sir àìsàn ẹ̀pẹ̀ olórin mẹ́ta náà ni màá ṣe ẹ̀pẹ̀ K1 the old space thank you ẹ̀ẹ́dọ́ pé kí. 1 million lówó MC ni sanwó MC ni wọ́n lè máa pè lẹ́rẹ́ sọ ti sanwó ni sanwó MC now K1 the ultimate Alhaji King Wasiu Ayinde Marshal ẹjọba ní fún ọ ní àtẹ́wọ́. Wasiu Ayinde ó máa ní bó ṣe ń torin títí ẹ̀ torí owó ti dé nígbà tí owó ti dé ló kọ eré wa pẹ̀lẹ́gẹ̀ nísìnyí ẹ máa wo bó ṣe máa kọrin wòó gẹ́gẹ́gẹ́ play. Ọkùnrin ayọ̀ pé wọ́n lẹ́. Ẹ̀rọ gbọ́dọ̀ mi tí mo ní tàn ló. Ta ló bẹ̀rẹ̀ aago lọ́wọ́ ẹ̀? Ẹ̀rọ bàtà sọ mí o, ẹ̀rọ bàtà sọ mí. Ẹ̀rọ láwọn lè kò ṣe mọ́ kí. Bàbá wa láti Ọ̀yọ́, mo dé ìdí. Àwọn alábọ̀ bàbá wọn nígbàdàn kábíyèsí mọ́ kí ọbẹ̀ sí sọ gbogbo létò kọ́ ẹnìgbà tí mo kọ́ lẹ́mi tó wà níjẹ̀bú àwọn oníwọ̀ ìròyìn owó bá mi o wọ́n ní kí ni mo fi ṣíkẹ́ẹ̀tì lómi mo ní mi ò mọ́ bàbá ní àlọ́ òṣèlú mọ́ àwọn ìyàwó mi lọ́wọ́ onírìmọ́tò mo fi ṣíkẹ́ẹ̀tì lómi àǹbà Suzy. Gbogbo ọmọ Ìbàdàn ni màá ṣe ẹ bá mi gbé ọmọ lágbálẹ̀ òfé ṣeré.